على رسول الله صلى الله عليه وسلم. أتقفون وذلك لسوء تعالى أسنترك أتي بقوان محمد صلى الله عليه وسلم. أتمارى لي أتمارى تتلي ورباتي في جوجو إسا wọ́n jẹ́ kó yá pa wípé ọdún ẹ̀ǹpé Yorùbá lásà kan wọ́n ní gbogbo ọdún tó wá bá ní láyé ló yẹ ká máa ṣe ẹni ọdún bá bá láyé kó sọdún. àmọ́ tí yàrá jẹ́ mùsùlùmí kí ni ó ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ni tó jẹ́ pé torí pẹ́sì Islam gangan ó lófin ó sì ní tó gbé kalẹ̀ fún wa tá a gbọ́dọ̀ tẹ̀lé. yọ̀wá tí yàrá ti wá sọ wípé o ṣe mùsùlùmí ó free tó bá wù kó sí. ó ní irú òwe Yorùbá ń bá ṣiṣẹ́ gbogbo ọdún tó wá bá ní láyé. tó o bá ti ṣe lẹ́sìn ìsìláàmù gbogbo ẹni ọmọ bá ń ṣe. torí pé àwọn àpò ní al-ayad intanpe ní eid ẹyọkan al-ayad jámù rẹ̀ min sha'air ad-diniyya ó jẹ́ náà àpẹẹrẹ àbí nǹkan tá a fi máa mọ̀ pé kíní nǹkan ẹ̀sìn ni. allati rẹ̀ pé tuqtasu biha kullu ummati an ghayriha wọ́n fi sàlẹ́sà ìjọ kọ̀ọ̀kan yàtọ̀ síjọ mi. وقد أعطى الله سبحانه وتعالى الأمة الإسلامية عيد الفطر وعيد الأضحى. Ọlọ́run bá ti wá fún àwa mùsùlùmí ní ọdún méjì ọdún ìtúnu àwẹ̀ àti ọdún tiléyá. ọdún ìtúnu àwẹ̀ àtọdún iléyá. létùmọ̀ yíza á àǹgẹ́rìhà láti ṣàyàyàn mùsùlùmí kù níbi táwọn tí kìí ṣe mùsùlùmí. ká fi dá mùsùlùmí mọ̀ yàtọ̀ sẹ́lẹ́sìn mìíràn. torí pé àwọn tí kìí ṣe mùsùlùmí náà lọ́dún bóòlù ṣe wá jẹ gẹ́gẹ́ ṣe ànábì òkú láyé fún àwọn sọmọ kékeré al-yawma akmaltu lakum dinakum. Ọlọ́run ní mo pé ẹ̀sìn fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wa atmamtu alaykum ni'mati. Ọlọ́run ní mo sì pé fún ìdẹ̀ra mi. wa raditu lakum ìsìlámù dìínà. mo wá irinṣẹ́ ẹ̀sìn ìsìlámù fún ilẹ̀sìn. kí wọ́n á lọ ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. Anas bin Malik abáyé wo Sunan Abi Dawud radiyallahu ta'ala anhu. òní qadima Rasul sallallahu alayhi wa sallam al-Madinata. Ànábì dé sí Madina. àlejò tó wá bá wọn lálejò nílùú Madina. nínú jẹ́ pé láti Mọ́kà ló ti gbéra. ó wá dé Madina. walahum yawmani yal'abuna fi'ima al-jahiliyya. wọ́n ní ọjọ́ méjèèjì kan máa fi ń ṣe. wọ́n máa fi ń ṣayẹyẹ. a máa fi ń ṣe eré fún ọdún. wọ́n ń pè ní anairus àti merijan. anairus àti merijan. ọdún méjì làwọn nígbà yẹn táwọn ibi tó dé sí Madina. ẹgẹ́ báà náà sì ní ọ̀pọ̀lọpọ̀ táwọn gbọ́ lóde òní. ayé ìgbà kan ló níyì. ìgbà ọba sọdún Islam sọdún ọ̀sà wọ́n ń ṣe tẹ́lẹ̀ ní ìsìn náà. wọ́n ṣe ní ìsìn náà. kò jọjú wọn. ẹ̀rí mùsùlùmí ó gbé bàtà. ẹ̀rí mùsùlùmí ó gbé gánjà. ẹ̀rí mùsùlùmí ó gbé yakuba. ó gbé gbérí mùsùlùmí. ó so mọ̀mọ́dì. kódà tí ó tó máa halẹ̀ ẹnu mọ́ṣáláṣí pé bàbá òun akówójẹ lóde kan lọ́njọ́ ni lóde tí ò bẹ́sẹ̀ mọ́ tẹ́lẹ̀ náà ni o. ṣé inú àwọn àtẹni tó kówó jẹ àti wọ́n tó ń ṣe ọdúnkọdún tá ń burú jù dá. Ànábì náà bára Madina. sallallahu alaihi wasallam. wọ́n lọ́dún méjì tó bá fi ń ṣe. faqala ma adani al-yawmani Ànábì àbẹ̀ pé kí lọ́jọ́ méjèèjì yìí. kí lè máa ṣe ń bẹ́ẹ̀. قالوا سكننا نلعب فيما في الجاهلية àmọ́ fi ń ṣe àjọ̀dún eré kí Islam tó dé orí pọ̀ wá dé bá ní Madina yìí. فقال رسول صلى الله عليه وسلم nígbà pé إن الله قد أبدلكم بهما خيرا منهما. Ọlọ́run tí báyìí fi pààrọ̀ ní tó lóore ju ọdún méjèèjì lọ. bó ṣe jẹ́ pé oríṣiríṣi táyì ò lè gbà wá láti dákọ torí rí ibi tí a wà bá a ṣe mọ àwọn ọdún tó pọ̀ nílùú tá a wà yìí ọdún tó ń ṣe kìí ṣe ọ̀kan mọ́. ó pọ̀ o. lóríṣiríṣi ó láwọn tó ń lọ bí odò
wọ́n bodò lọ́fà yìí. ayé ìgbà kan ni pé ọ̀fà náà má gan ọ̀fà kún kẹ́kẹ́ kọ́lọ̀kú làwọn mẹ́ pẹ̀lú àwọn ẹbọ oríṣiríṣi. níjọ́ wọn láìpẹ́ yìí táwa bá láyé gbogbo àwọn nǹkan náà parẹ́ àmọ́ wọ́n ti jí lónìí. ó ti dé padà báyìí. pé wọ́n bodò lọ́fà yìí. ó náà ń bọgi. ń bọgi. kódà ẹlòmíín ní tí ò tún tó gi gan tó tún bọ́ nú ilé. ọ̀nà wo náà gbà bọgi. ẹ mọ̀ ń bẹ́rì tí wọ́n daṣọ funfun mọ́. tó bá yá ẹ mọ̀ bí epo ń bẹ̀. tó bá yá ẹ mọ̀ bá bí ẹ̀kọ́ ń bẹ̀. wọ́n da obì bẹ àádùn. tó bá yá ẹ bá yọ ń bẹ̀. tó bá yá wọ́n pàdé bẹ wọ́n abẹ́já díẹ̀. ta ni. èṣù. ọjọ́ parí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé Ọlọ́run ti bá yẹn pààrọ̀ àwọn ọjọ́ tẹ̀ ń ṣe táwọn ṣe anairus àti mẹrìjáàd. Ọlọ́run pààrọ̀ wá níjọ́ Ọlọ́run fi pààrọ̀ ẹ̀sìn yawmal adha wa yawmal fitr náà ní ọjọ́ ọdún léyà tá a máa ń ṣe fọlọ́ọ̀bà àtìgbà tá a bá gbọ́ Ramadan tó súnmọ́ wa tán Ọlọ́run dé kí ó bá kálukú wa láàyè lálàáfíà lárísìkì tá a tó máa sọ̀rọ̀ tó wá gbà nínú àtà ànábì lọ́dún méjì tó kù ìkẹ́ tásánàbì tó yànda fún ìjọ júmọ́ àtàmọ̀ sí ọ̀la yìí láti wà lálẹ́ rẹ̀ báyìí. àti wà lálẹ́ júmọ́. lẹ́yìn rẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣàjọ̀dún kankan kò gbọ́dọ̀ ṣayẹyẹ kankan. kò gbọ́dọ̀ wọṣọ tuntun kan fún ọdún kan. tó bá ṣe ẹ̀ṣẹ̀ ní ìmọ̀ bá wájú ọba Allah subhanahu wa ta'ala ọ̀ràn ní ìmọ̀ dá níwájú ọba Allah. nígbà tí ò lè wọṣọ tuntun a jẹ́ pé kò lè mú aṣọ fún náà nù. ìwà àṣà burúkú tó wà lè rìn wọ́n ní nǹkan ọ̀dà tó wọ́n fẹ́ máa sọ fún èyí ò dà ànábì kọ̀ǹdẹ́mù gbogbo ló jẹ́ pé mùsùlùmí ò ní palẹ̀mọ́ fún nǹkan kan yàtọ̀ sí ọdún mẹ́ta ọdún ètò súnmọ́ wa tí ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ọdún jímọ̀ yọmọ ìjùmọ̀ lẹ́yìn ìjọ júmọ̀ ọdún ìtúnu àwẹ̀ àtọdún ti léyà lẹ́yìn rẹ̀ tí mùsùlùmí báyìí lè ṣe àjọ̀dún ọdún kan tó pàtàkì rẹ̀ kódà kó wá pàtàkì rẹ̀ kó lóun ṣayẹyẹ rẹ̀ kó sàti pé ó kọ tán fún lọ́dún kódà wà náà àjọ sí ni. ó dáràn o. kó torí ẹ kó láàní jáde àní lọ bí sẹ́lónì àjòkó lé wa ni. ó dáràn. àwọ̀sọ tuntun lónìí. àdáná oúnjẹ tó yàtọ̀ lé. gbogbo pátá ọ̀ràn níwájú ọba Allah subhanahu wa ta'ala. aláwùsọ àná wa o. ló fi jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ṣe kọ́ dé tó kọ́kọ́ ń dẹ́mọ̀ ọmọ lọ́wọ́ ni bó ṣe rí ẹbí bó ṣe dé Mádínà. ó jẹ́ pé àwọn lóde òní náà á wà ará àfà. àfà. òun náà máa ń pe ẹkú palẹ̀mọ́ ọdún. àkálùkọ àfà bí bóyá wọn ò mọ̀ kan náà ni ìmọ̀ ni. ẹ mọ̀ pé ẹ̀mọ̀ ta ni àwa náà là ń ṣàbòsí fúnra wa. náà lọ́nà wo. téèyàn bá fẹ́ ta ata ló kéré jù yóò wádìí. yóò lọ bá àwọn ìyá tó ń tata. àbọ̀kùnrin ní ń ta ni pé dákun bóun mo fẹ́ bẹ̀rẹ̀ bísíǹsì ata. bẹ́ẹ̀ni. mo fẹ́ máa ta obì yóò lọ bá àwọn tó ń ta obì. bẹ́ẹ̀ ni mo ń dá wákà ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé wa jáde ìná o. wọ́n wádìí kárí bí wọ́n bá kan Islam tá a wádìí wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ sì ní gbé sẹ́ẹ̀tì káàkiri 100. Android yìí ti di ó ti ṣe sọ́dí ọ̀run. àkérètè ilé báwùsì ebi ọní ọ́pẹ́rà lórí kẹ́ni rẹ̀ báwùsì fún pé ọdún mélòó ní Islam ga ẹ̀. Chrome wà ń bẹ Mozilla wà ọtí tó lè gbà. kérètì ò lè wádìí nípa wípé kí ni ọdún wo ní Islam gbà wọlé fún wa. bí o ṣe yóò gbọ́ bí fóònù ló bá gbọ́ yóò bá ọ ní wọ́n mọ owó táìpù ẹ̀ léèbó. yóò gbé wa. How many festivals do we have in Islam? Ìwọ náà táìpù ẹ̀ bó ṣe gbọ́n táwa ń sọ ìwọ náà wò fúnra rẹ̀ ọwọ́ máa bá fóònù rẹ̀ jà. wọ́n sì fọmọ́lẹ̀ nígbò bá sọ pé ọdún Islam ò jù báyìí lọ. ó fi jẹ́ pé àwa là ń ṣera wa àwa sì là ń tanra wa. káláwa là ń ṣàbòsí ara wa. ẹ kábi kalẹ̀ bá nà. torí pé gbogbo nǹkan wọ̀nyí pátá ń jẹ́ pé Islam tipẹ́tipẹ́ ló ti kọ̀ndẹ́mù ẹ̀. ìsọ̀rọ̀ ní. àwa tún wá ń jí padà táwa ń dunnú tá à ń yọ tá à ń ṣe gbogbo. thousands years ago. bó láti túmọ̀ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ ká kọ́sìn àti kìí ṣe mùsùlùmí tọdún nù o a gbọ́dọ̀ kọ́sìn a gbọ́dọ̀ ṣe nǹkan gbogbo tó bá ti lè jẹ́ àkàsọ̀ lọ síbi ìyìn tí ó fi mú apá afẹ́ sọdún tí ìsọdún Islam mùsùlùmí ò gbọ́dọ̀ débẹ̀ wá ìlà èyí ó kó sẹ́sẹ̀ níwájú ọba àlá ọ̀rọ̀ Ànábì ni o. sallallahu alaihi wasallam. ohun tá a bá lọ wo hadith kan náà tó ń bẹ ní Muslim Muhammad náà lọ wa à ń tẹ̀sọ̀ àbí ẹni Thabit ibn Dahab ọdí ọ̀dọ̀ ta'ala àná. ó ní nadara rajul ala ahadi Rasul sallallahu alaihi wasallam
ọkùnrin kan lé lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó wá lérí àyàn àrà ìbẹ̀là ó parakùn ṣe pé lérí yẹn sì gbọ́dọ̀ mọ́sẹ̀ bí buwanata ní ààyè kan wọ́n pè ní buwana fàátà rasulullah sallallahu alaihi wasallam saqala bá lọ bá ànábì bá sọ inni nadartu èmi ti lérí o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ alóyìn náà ẹlòmíì sàárè ń lọ lérí fún tí n bá lọ travel kí n máa dédé ìwọ bàbá dáṣ bàbá rẹ̀ ní bá yàn àbí ìyá rẹ̀ àbí bàbá bá lélé wọn tó ti kú àbáwọn tó pilẹ̀ lé wọn tí n bá lọ tí mo dé ẹ ti dáràn ọ̀ràn kẹ́ni ẹ jẹ̀rẹ̀ ẹ dábò sókò ó jẹ̀rẹ̀ ni sókò ó jẹ̀rẹ̀ ni. ẹ gbádùn mi tó wọn fẹ́ gbádùn rẹ dákun. ànísà jẹ́ lọ kí n bọ̀ láyọ̀ kíkọ ọmọ kọ méjì lẹ́sẹ̀. ọ̀rẹ́ rẹ̀ dàbí ọmọ tí ń dun ọrẹ́ nù mi àbí bàbá tí ń dun ọrẹ́ nù mi wàhálà ọmọ mi yẹn ọmọ yẹn gbádùn gan ó bá rí owó tí ń gbà ọmọ tó ọ̀díje rẹ̀ tọ́ ìkùn ọmọ tó ń gbá bọ́ọ̀lù kiri láti ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lọ rí ń tọ́ náà sí rí. báwo ṣẹ̀ṣẹ̀ rọmọ tó tún kan ní ìsìn. iná lílá wà lérè. bẹ́ẹ̀ ni kí ẹ̀ lọ máa lérí fún sàárè. kó ní ọmọ tí ò mọ̀ kò sí ẹ̀mọ́ bí ó wà mo mọ̀ gan káfa ní òní òsì fún. bẹ́ẹ̀ ni ká lọ máa tọrọ nǹkan bí sàárè. wòlíì lágbájá ṣéèkù lágbájá sáyìdánì lágbájá kẹ́nìkan lágbájá síbẹ̀ yìí lẹ wí bẹ́ẹ̀ sọ́lọ̀ sọ pé ọ̀pọ̀ gbà ni. wọ́n máa darí kàtọ́ lọ́n bá lóun gbà sọ wá ní kẹ́ lọ serú nǹkan bẹ́ẹ̀. èèyàn lọ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀fẹ́ lómi yóò kó nǹkan fọ́tò ní ojókòó tì yóò sì mọ pé gbà tó ń pẹ́ bá a lá. nígbà tí ń wo ọlọ́run rẹ̀ náà ní ń wò ó. kò dáa ìkọ́sí àwọn tí kì í ṣe mùsùlùmí ló sún àrẹ gbogbo bí tó náà ní ká lọ máa pé jí ká lọ máa pò dò ká lọ máa pò nípa ẹlòmíì ń pe màlúù ẹlòmíì ń pa díẹ̀ ẹlòmíì ń pe sínsín tí ń pè gbígbà pé ń pe ọba àlá àwọn náà mùsùlùmí náà wá kọ́sí àwọn ń lọ pe àwọn àfa àbí balẹ̀ ilé ẹ̀rọ ọmọ òsì mi ìyá rẹ̀ mọ́ sùn lọ́rùn ìyá tó tọ́jú rẹ̀ ó di ọdún méjì tí òun lọ sùn ẹ̀wù kó ọdún kan bí oṣù mẹ́sàn-án tó fi lóyún kò gbádùn bí ọdún méjì kékeré kò tún gbádùn ọkọ rà ìyá dáadáa ní ọmọ tó ń wọ 40 years gan kò tún fi lọ́rùn káyẹ́lẹ̀ ìyá tó wá ń gbósin mi ọ̀ní ìyá mi mọ́ sùn lọ́rùn ẹ̀dá ọmọ búkọ́. ọmọ bú ni tí ń kó pópó lù yẹ. bẹ́ẹ̀ ló ṣe rí kí àlọ́ máa pàrọ̀ kìíní kí ló dé kò wúlò kankan. ẹ jẹ́ pé àwọn òkú ìyá tó ti lọ àdúrà wa ní retí. kò jù bá ń lọ. kì í ṣe pọ́ọ̀tù mọ́nú mọ́tò sùn lọ́rùn. rárá. gbọ́dọ̀ wá fẹ́ jó sinmi ọ̀hún gan. ó wá sọ pé fàkọ́lá ìnìyàn nàdárì tó èmi lérí o àní àrò ìbìlà ìbùwá nìta mo ti lérí pé mo fẹ́ pa ẹran sáàyè kan ya gbọ́ta nàbí Muhammad sallallahu alaihi wasallam arábìnrin àkáàrẹ̀ fi yàwá sanú ní àwùsáàrí al-jahiliyya síbi tó fẹ́ pẹran sí ṣé kò ló sàkátán sìn kí Islam tó dé torí pé ìlọ pa síbi táwọn ló sàn pa nǹkan sí àwọn ti fẹ́ jọ wọ́n nù ọ́ ìjọsìn ní láàfáàfin mọ́ lọ́lọ́ àdìsí ń payé pé ní gọ́tán bá ti ń sìn nǹkan tí èè ṣe nǹkan tẹ́lẹ̀ mi ò ní ṣe bọ́n sọ pé wàtọ́ àmọ́ èlò lẹ́kùn àwọn oúnjẹ wọn tọ́ fún wa ẹgbẹ́ Abdullahi bá ṣe ń tọ́ pé tẹ́lẹ̀ nípa àdàbà àhíhòhún nǹkan bá dùn tí ò ní ṣe pọ̀ lu ọdún bánàbí ò da àwọn ẹlẹ́bọ bánàbí ò bá bọ́ wọn ó fi ṣe ẹ̀bùtì ní tó sọ ọ ní tẹ́ ẹ̀ bá ara bọ̀ mi tẹ́ ẹ̀ bá rí ẹ wá fún àwọn tẹ́ ẹ̀ bá rí mi ẹ̀fẹ̀kẹ̀ wọn lò ní tẹ́lẹ́bọ gan paraku àwọn tá a lù kìtáàbù kí ló sọ ń parẹ́ ànábì ìbá bẹ́ẹ̀ ni kódà tán fi lé ànábì ní wọ lọ́wọ́ yahudi yàtúkà ló ti gbà ó sì jẹ́ nígbà tí èsì gbọ́dún àmọ́ tó bá ti jẹ́ pé gbọ́dún ànábì sọ fún wa pé ó káńsù rẹ̀ yìí pé ọdún gbogbo ọdún pátá ẹ̀kọ́ lẹ́nu àfi méjì péré torí pé ọdún yòókù tá a máa ń ṣe ọdún ẹ̀ṣẹ̀ ni mùsùlùmí ò sì gbọ́dọ̀ máa ṣáraka gbọ́dọ̀ máa kẹ́gbẹ́ níbi nǹkan ẹ̀ṣẹ̀ àwọn kí ló fẹ́ lọ sí mẹ́ kí ló fẹ́ múra sí tí làámu láàárọ̀ yòó tí ìkíni ìyá àti adìẹ mo ní ládìẹ ká àgbákò ládìẹ àgbákò náà sì ní tòótọ́ náà. àgbákò ni. ó wá lóun fẹ́ para kó ní sáyè ànábì wa ní sáyè tó fẹ́ pa sí wọn ò lóòsà kan tán sí bẹ́ẹ̀ bí kéèyàn wò pé mo ti lérí odò kan bẹ tán sìn èmi náà fẹ́ para síbẹ̀ èmi ò sí torí tan lọ́n tèmi níbi tán ti ń ṣẹbọ. kéèyàn lóríta mẹ́ta kó lóun fẹ́ pẹran wọ́n lóríta mẹ́ta ló pa alágo kan òru alágo kan ọ̀sán kó wá ní mo kàn gbèrò kí mo fẹ́ jẹrin náà ni mo lọ pa abẹ́nu ẹbọ lọ́nsìn. ani anabi Muhammad ṣé kò sí ń bẹ òòsà kan tán sìn èyí ò bá tán sìn níbẹ̀ kí Islam tó dé ṣé kò sí ń bẹ qala la ọ̀nà kò sí. òde ní ó pàṣẹ àkọ́kọ́ náà qala Rasulullah sọ̀rọ̀ ànábì sọ ànábì tó wá sọ fún wa wípé ṣé ibi tó wí ìtọ́ ní kò sí nǹkan kan bẹ ṣé bá náà sì lórí tó bá ti rí bẹ́ẹ̀ ṣé wọn ò wá lọ́dún tán sí náà níbi tó bí lè rí.
ààyè kì í ṣe àyè àpèsè tó fi ń sọdún àyè àpèsè ayẹyẹ láyẹyẹ ànábì tó ń rò ní là ó ní kì í ṣe bẹ́ẹ̀. ó tó pàṣẹ èyí mọ́jẹ̀mẹ́lẹ̀ kejì tọ́. ṣé kálọ̀ bí wàá faramọ́ pé ìgbọ́n tó abáni láyé ṣé yóò mọ abílẹ̀ rèé pé ṣé òun mọ ọlọ́dún kan tán sí mẹ́. kí wọ́n ló fẹ́ mú mùsùlùmí láyà àmójálá pé àjẹ̀lẹ̀ sẹ́sìn Islam ń lọ lẹ́gbẹ̀ẹ́ kan àwọn náà sì ń lọ lẹ́gbẹ̀ẹ́ kejì òun ló pọ̀ jù nù wa à ń jẹ́ mùsùlùmí islam ló kọ àkíkọ̀ pàápàá Islam gẹ́gẹ́ àti ti sẹ́yìn kí ló sì fà á fara ni pé àwádìí bí ẹ ká ṣe wádìí Islam ẹ wọ àwọn òyìnbó tó gbà Islam yẹn sí original Islam ń gbà wọn. gbogbo àwọn òyìnbó UK US ni original ẹ bá lọ́wọ́ wọn àmọ́ wọn bí amú àgbákò fèkì àfàgbà lágbájá ẹ̀rọ àti sáfàgbà wọn bẹ̀rẹ̀ mọ́dá àjábí tòrò sòlò wọn bẹ̀rẹ̀ sí àfàgbà já irú sòlò nínú sàárè tó bí àánú náà àdìsí mẹ́ta láti gbà wọn sọ Bukhari ànábì wọn gbé wà wòrán wọn gbà nínú sàárè náà wọn bá wòrán àfàkà wọn sì mọ bí ọ pé kí lọ dá lò ṣé dábìá ọ̀run pé mo sọdún sí ìsọdún Islam mo ṣayẹyẹ sí ìṣàyẹ Islam wọn à ní ṣe ọgbọ àbí. wa ma yushakkiki rasulillah min ba'di ma tabayyana lahul huda. ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra níbi ń parí pé gbogbo orú àwọn nǹkan báyìí ó bọ́ lásìkò ọlọ́dẹ àmọ́ àwa fẹ́ dùn àánú àwọn àgbẹ̀ dùn àánú gbà ní ìsìn ọjọ́ yẹn gbọ́dọ̀ yàtọ̀ sí ọjọ́ òní lọ́dọ̀ rẹ̀. kò gbọ́dọ̀ sí yàtọ̀. kò sí yàtọ̀ kankan lásọ lóúnjẹ ní rìn sí láyẹyẹ inú ilé àbádùgbé àbí nǹkan kan gbọ́dọ̀ sí yàtọ̀ kankan. láàrin ìdè yẹn náà fìlà lóru. ṣe tiẹ̀ lọ́wọ́ àwọn kan ní ìsìn tó wá ti di December 31st mọ́júmọ́ wọ́n làwọn ti wọlé yẹ náà tún náà. à ń bọ̀ àbẹ̀ ọ̀rọ̀ kádàrà ni torí pé èyí ń ṣe wá léwu gan. ó tún burú jáì. ó lè sọyàn dẹ́lẹ̀ bọ́ tí wà torí pé ọ̀rọ̀ kádàrà nìyẹn. ànábì yìí sọ tí gbogbo àfáà náà ni máa ń kà ní àrùbáyé náà wá rí. wà á tún mí ná nílẹ̀ kọ́dà khairihi wa sharrihi tó o bá ti ń gbàgbọ́ sí àjẹwò kì í ṣe mùsùlùmí ń bọ̀ láti wá rí ìtajú wọn. ta ló sọ fún ọ pé January 31st náà ń kọ kádàrà bó lọ ti rí. ló fi jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá ní ṣé kò sọdún kankan sí bẹ́ẹ̀ ṣàbí ìyẹn ni kò sí ànábì wa sọ fún mi pé tó bá rí bẹ́ẹ̀ awfu bin-nadrika ilé ìtọ́ sí ṣẹ̀ṣẹ̀ wà mú sẹ́. nígbà tí má jẹ́ mú wọn ò sọdún ń bẹ̀ wọn yìí dún nǹkan ń bẹ̀. ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kọ́sẹ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí ẹ̀yà jìnnà sáré ọba àdékẹ́lá kó sànù kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. Jazakumullahu khairan. bá a bá gbọ́ yé dáadáa a rò pé gbogbo ara alẹ́ náà ọ̀jọ̀gbọ́n ní gbogbo wa ọlọ́run ọba àlekèọlá yóò fún alágbọ̀ọ́yé rẹ̀. nígbà tí wọ́n ní òsì mọ́lídì nàbí ṣé mọ́lídì ànábì mi lọ wá sí so gbogbo èyí tí wọ́n ṣe yìí náà akramakumullah bẹ́ẹ̀ náà ni bàbá. ní ó kù ọjọ́ mélòó kan kù ọjọ́ méje kàbí nǹkan mùsùlùmí kọrí bí ọjà rẹ̀ kọrí bí iṣẹ́ rẹ̀ torí pé àwọn gan níjọ́ tẹ́ ẹ bá ń sọdún yín wọn yìí dá sí wọn wá sílẹ̀kùn wọn kí wọ́n ní sì wọ́ tó ń pe ààrẹ mùsùlùmí ló kọ àmọ́ nínú àdìọ́kàn àti àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ọ̀gbọ́yé àwọn tí ń ṣe lẹ́sìn mí sí bàbá tí ń ṣẹ̀sìn tiẹ̀ wọ́n sì gbọ́yé wọ́n sì ń tẹ̀lé lánàá tiẹ̀ ìwọ náà tẹ̀lé lánàá tiẹ̀ nítorí ọjọ́ kan lájọ pàdé ọlọ́run bá àlekèọlá adúpẹ́ lọ́dọ̀ àwọn sheikh wa Bashir ibn Abdulgani Abu Fatima òfẹ́ àràn Allah subhanahu wa ta'ala yóò bá pẹ̀lú yín yóò wá tún àlìhùmọ̀ ẹ̀ ṣe àwọn ìmáàmù wa Sharifdin Abu Mustapha àfáwà Abdulbasit àti gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n wà lé orí ètò orúkọ tèmi náà ò yí padà Rafi ibn Abdulsalam the Samtech ọ̀dẹ́kẹ́wò à ń kí gbogbo ọmọ ìyá títí ń gbọ́ wa pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum salam wa rahmatullahi wa barakatuh.